Ìkàlẹ̀ gbogbo ẹ̀ tí ń gbọ́ mi. Yorùbá ni màá lò fún fídíò yìí nítorí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó wà sensitive. Ọlọ́gbọ́n ló dẹ̀ lè yé, ọ̀mọ̀ràn ló lè mọ̀. Now, lẹ́nu a year, 2 years, I'm noticing pé um, religion has been a topic of interest to a lot of people. Now, I want to give my, 2 cents. Sherry, personally, I don't believe in religion. I don't do religion anymore. I used to, because of course, religion lobby was, particularly, Islam lobby missing. So, we were definitely compelled to do it. But then, growing up, I am somebody who likes to inquire. I might not be inquisitive like one-on-one, but more like I might begin into, especially something I am into. So, of course, growing up, I dug into, because I was a Muslim, mo máa ń ní interest nínú pé okay the other religion tí a ṣe yìí kí ló wà nínú ẹ̀, so mo wá ń dig into Christianity kan nígbà yẹn, mo wá ń rí a lot of discrepancies, mo wá ń rí Bible àṣọ ilé ìbí another thing ló máa sọ ń bẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ the same topic, so ó máa ń contradict ní ojú mi, so I usually used to say well ṣe Christianity yẹn nìkan, so láti lè mo máa ti ń sọ pé a lot of controversies wà nínú Bible, but Islam on the other end, ìgbà tí mo gbọ́njú tó dín pé kò sẹ́ni tó lè ronú fún mi mọ́, I make my decisions on my own, mo dig into Islam, Quran particularly, mo wá rí àwọn nǹkan kan tí kò fẹ́ bá mi lára mu, tí mo wò pé ṣọ́lọ́run Elédùmarè ṣó lè sọ nǹkan báyìí ṣá. So recently, there's this particular page on TikTok, mo ń follow on that recently, nítorí pé ọ̀rọ̀ tó ń sọ make sense létí títì ni, ó lè má make sense létí ẹlòmíì, MS Baba. Recently, lórí page wọn, lórí live wọn, a lot of things máa ń come up, wọ́n máa gbé àwọn àfáà sókè, wọ́n máa béèrè questions lọ́wọ́ wọn. Majority of the time, àwọn àfáà yẹn ò kí ń lè dáhùn question yẹn, wọ́n máa ń kàn fi style, èmi máa tásà nínú wọn, èmi máa pa data àṣà lọ. On just one question tí wọ́n béèrè pé in the Quran permits you to marry ọmọ kékeré. Quran permits láti fẹ́ ọmọ ọdún 6, ọmọ ọdún 9, ọmọ tí ò tí ì ṣe nǹkan oṣù. Question yẹn ọkàn yẹn ló béèrè, and àwọn àfáà yìí find it difficult láti dáhùn. Ojú bá mi tì, because so in my own case, I questioned Muhammad's attitude. I questioned some of what he did. Even married Aisha at the age of 6, according to Quran and Hadith. So, tí àfáà kankan bá lè bọ́ síta kó wá convince me particularly, I'm ready to take back Islam, to go back into Islam. But nǹkan tó wà particular sí ni pé àwọn questions tó ń bí like ṣéyàn lè bọ́ ọmọ kékeré sùn tí wọ́n bá kúrò nínú Islam, like wọ́n ní kàn pa critical. No, like seriously, we need to look into it. Ìwọ tó àmì tí àwọn ńlá ẹjọ́, somebody should just come and save this, just come and defend it, please. Ya a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ya adúgbò fún Ọlọ́run, àṣẹfani Muhammad sallallahu alayhi wa sallam. Ya gbogbo aláwo fídíò tí lady yẹn ṣe, bí mo ti lady yẹn bí ijọ́ mẹ́ta náà, but mo busy mi ṣe sí ráyè fún dáhùn èsì tó need. Though Ọlọ́run ló máa ń fìyàn mọ̀nà anyway, nobody can be a Muslim except by Allah's permission. Ya mi kò máa try àti ṣàlàyé àwọn kankan tí ó rú lady yẹn lójú, ẹ bá mi share program yẹn kó lè dọ́dọ̀ mi morúkọ ẹ̀ anyway, kó lè dọ́dọ̀ ẹ̀. Ya point méjì ló mú wá, point Aisha, yàrá Aisha àti kí wọ́n fi Islam sílẹ̀. Fídíò yẹn ní pọ̀ because mi ní tàn àti máa mi fẹ́ gógógùn jù. Alákọ̀ọ́kọ́ ni pé kò sí àyà Quran ẹyọ kan, obìnrin kò sí àyà Quran ẹyọ kan tó ní kéèyàn fẹ́ ọmọ òpó ńlò, kò sí rárá o, kò sí pàápàá. Ṣé láyà táwọn mẹ́tọ̀ bá mú wá yẹn tó máa lò ní Quran chapter sọ̀rọ̀ pé tó bá fẹ́ kọ obìnrin sílẹ̀ o, Ọlọ́run wá kà á, ó kà á, ibi tó wá rú àwọn mẹ́tọ̀ bá lójú tí mo dẹ̀ ti ṣàlàyé ẹ̀ ní ibi àwọn tí ò ṣe nǹkan oṣù rí, ìrìnàgbọ́n gbọ́dọ̀ kó tó pẹlẹmọ́ kí tó go further. Ibi táwọn tó yẹ kí ni tó ń ṣe nǹkan oṣù rí ló ń ṣe wá rí. I think mo mọ̀ pé lady yẹn wà lẹ́nẹ̀dì náà anyway, ó wà lẹ́nẹ̀dì. So okay, Quran 65 ní tọ́lá, sorry 65. Jẹ́ nǹka ibẹ̀ yẹn nìkan mo fi pé ó yẹ kí n kà. Ẹ máa gbọ́ ní verse 4. Ọlọ́run ní and those who no longer expect menstruation, tí wọ́n ṣe menstruation mọ́, no longer ṣe pé no longer ni wọ́n ṣe mọ́ nìyẹn o. Ó wá ní among your women, nínú àwọn obìnrin yín, if you doubt wá bá ṣe ìméjì pẹ̀lú wọn, then be pray 3 months láti kára ró, tẹ́wá kọ̀ wọ́n lẹ̀ oṣù 3 ni. And those who have not menstruated, ṣe rí have not wọ́n lò yẹn gbogbo lọ́dọ̀ alálẹ̀. Àwọn tó hàn tí ìbẹ̀rẹ̀ náà lọ tú sí nínú tafsir. Àwọn tó hàn ṣe rí nìtumọ̀ ẹ̀, tó hàn ṣe rí nìtumọ̀ àyà yẹn o, màá dẹ̀ mú ẹ̀rí wá. Àwọn tó hàn ṣe nìtumọ̀ àyà kò ń ṣe pé àwọn tó hàn tí ìbẹ̀rẹ̀ ẹ̀yin náà jágbe sí làkàì, ẹni tí ò tí bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ o. And for those who are pregnant, ẹ jọ ṣe ẹni tí ò ṣe nǹkan oṣù lè lóyún, tí ò tí bẹ̀rẹ̀ nǹkan oṣù, torí ìdúró lé wọn yẹn tó bá kọ wọn yẹn kó lè mọ ọlẹ̀ ẹnu wọn
pé bóyá lóyún àbọ̀ ò lóyún náà ṣe máa kára ró ṣóbìnrin tí ò ti ń ṣe nǹkan oṣù tó lè lóyún bóyá medically bóyá lè bá approve as in tó yẹ pé kì í ṣe pé nǹkan oṣù ẹ lọ o tí yẹ pé mo sọ kíní kan fún yín ẹ lọ scientifically medically àwọn oríṣi èèyàn obìnrin mẹ́ta ló wà obìnrin tí máa ń ṣe nǹkan oṣù tẹ́jẹ̀ máa ń jáde ó wà ìyẹn ló rampant jù ó wà náà àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan oṣù rárá ìyẹn ni Kùránì ń sọ ń bẹ̀ yẹn wọ́n ń ṣe rárá ni rárá ìsìlá kan máa ṣe lè kán ọwọ́ àìkán ṣe lẹ́yìn ojú tí oníṣẹ̀jẹ̀ ń dì àwọn kan lọ́dọ̀ pé gbogbo sáyẹn wọn tún ní rí rárá wọn ní rárá bọ́lọ̀ ṣe dé obìnrin nìyẹn so àwọn tó lọ ń sọ ń bí nìyẹn kò ń ṣe tí mature Ọlọ́run bá wí okay wá wòran lady ẹja wà wáyà yìí nínú Quran chapter 4 ń fẹ́ kẹgbẹ́ Quran ó wà rí fóònù yìí ẹ kàn gbé ẹ check àwọn verse ìfẹ́ kó tì Quran chapter 4 verse 6 àwọn àyà táwọn ẹ̀mí bàbá ò ní fún yín lélẹ́yìí tọ́yìn ní kẹlọ́wò náà ní kẹlọ́wò tó yẹ tó bá lọ wò ẹ máa já Quran 4 verse 6 Ọlọ́run sọ pé ó fi marriageable age síbẹ̀ ẹ jọ ṣe marriageable age ní ọmọ ọdún mẹ́fà sọmọ ọdún mẹ́sàn nítorí wọn bí àwọn àfáà tó ń gba àdìsí mọ̀ọ́dún yẹn gbọ́ àdìsí mọ̀ọ́dún nípa àdìsí ò exist pé rọ́nà pàmò ànàbì Ọlọ́run sọ nínú Suratul Ahzab Quran chapter 33 verse 21 Ọlọ́run làkọ́dí kánú làkún fírọ̀ sórí ilà ó sọ tàásánà àwòkọ́ṣe tó dáa jùlọ Muhammadu ló wà ẹ wá bá ń bi àwọn tó ń sọ pé ànábì fàáṣà lọmọdún mẹ́fà yìí ó bá sọ lọmọdún mẹ́sàn mélòó nínú àwọn sàábì ànábì yẹn gangan ló ṣerú ẹ̀ tó fi jọ ànábì kò sí sàábì ẹyọ kan gbogbo sàábì ànábì tó kọ́ ṣerú ẹ̀ ṣe bá àwọn sàábì farúgbó náà tó ju wọn dáadáa báwọn mi ṣe fẹ́ Kàdíjà tó jù lọ wáyé tó ń ṣe fún ọdún mẹ́fà ẹjá ṣe làákàyè wọn ìfẹ́ ọmọdún mẹ́fà ṣé wọn rí àdìsí ni ṣé àwọn òkè wú gbà gẹ́gẹ́ bí ọlọ́tọ́ máa ń pa fún wa àwọn máa ń wú gan so tó máa agbọ́dọ̀ tẹ̀sán wọn máa fi gé marriageable age nígbà tó dénú àyà kan nínú Quran 6 verse 152 Quran 6 verse 152 Ọlọ́run ẹjọ́ àwọn ọmọ orúkọ wò tó máa ti mature ẹjọ́ ṣọmọdún mẹ́fà mature ṣọmọdún mẹ́jọ ọmọdún mẹ́sàn mature wọn ti di maturity age o so ànábì ìfẹ́ ṣàlọ́dún mẹ́fà lọ́nà pa o tẹ́ bá tún wo Quran chapter 12 verse 22 Ọlọ́run tún sọ̀rọ̀ maturity age náà gbà tó lọ máa parí ọ̀rọ̀ tó máa ń làbàbà mú Quran 46 verse 15 Ọlọ́run maturity age títí dé 40 years Ọlọ́run dágọ́ 40 years pé ìgbà tó wọ́n ṣe ìgbọ́njú tán tó bọ́ lọ́wọ́ òbí advice ní 40 ìyẹn wọn ní mélòó ṣe máa bẹ̀rẹ̀ máa ẹ̀ mo ṣe ọmọdún mẹ́fà ní ọmọdún mẹ́sàn ẹ wá wá àná tó máa ń parọ́ ọmọ gangan tó ló fẹ́ ọmọdún mẹ́fà obìnrin ànábì sọ̀rọ̀ nù àdìsí náà ọ̀rọ̀ tán ló sọ ànábì ní tó ń bá ọmọdún méje ṣe ọmọdún mẹ́fà lọ sọ páìṣà wọlé ànábì kẹ máa wà àwọn òpùrọ́ tó ń sọ bẹ́ẹ̀ òpùrọ́ ni wọ́n o gbogbo àdìsí wa rí pé ọmọdún mẹ́fà irọ́ ló wà ń bẹ̀ irọ́ tó jìnà sóòótọ́ ni ẹ wá wòran ànábì sọ pé ẹ fẹ́ tẹ bá fẹ́ ọmọ yín ẹ máa mú wọn sí mọ́ṣáláṣí ọkùnrin àbóbìnrin ẹ máa mú wọn mọ́ṣáláṣí ọmọ yín ló pé ẹ máa mọ́ṣáláṣí pọ́n ọdún méje ẹjọ́ ọmọdún méje kò sí ní láàká ìnìyẹn back then ẹjọ́ ṣọmọdún méje tí wá ń sì kò tí lè kírun fún wa tí wá yọkùnrin ó sì lè kírun fún wa náà ọmọdún mẹ́fà ọmọdún mẹ́ta ó ti di Kùránì sórí ọmọdún mẹ́rin ti di Kùránì sórí tó lè kírun fún wa àdìsí ìgbà bá àwọn ọgbà yẹn ṣe rí ńgbà yẹn àwọn ẹ máa ń gọ máa ń kéré kò dàbí àwọn ọmọ ọ̀sìn náà máa lọ ní pé ànúgbà ní ẹ máa mú wọn sí mọ́ṣáláṣí ọmọdún méje kọ́ńkọ̀ máa ṣeré ìròyìn kí o ti compulsory fún wọn ẹ máa wòran o Aisha ọmọdún mẹ́fà lọ́nà bẹ́fẹ̀ o kẹjá jọ ṣe làákàyè ọmọdún mẹ́fà ó wá gbé ọmọdún mẹ́sàn-án what an insult tó bá làákàyè mu irọ́ ló ń pa mọ́ ànábì àwọn ọ̀tẹ́ẹ̀sì náà kọ gbó kíní ẹlẹ̀ fún wa àní àwọn ọmọlẹ́yìn ànábì ló ṣe irú ẹ̀ là ń bí wọ́n léèrè láwọn tó ń claim irú ẹ̀ tó ń fi irọ́ parọ́ fúnrọ́ wọn lè rí àdìsẹ́ ẹyọ kan pé sàbẹ̀ kan ṣe irú ọ fún ọmọdún mẹ́fà ó bá fún ọmọdún kọ́ṣẹ́ ànábì irọ́ náà pa o ànábì fún wa kọjá lọ́mọdún mẹ́fà o ó wá ní ọmọdún méje máa mú ọmọ mọ́ṣáláṣí tó ń bá wá kí wọn lọ́mọdún mẹ́wàá ẹ máa nà wọn la ilaha illallah obìnrin ṣe ti rí sìn ṣe ti tí mo sọ ṣe rí ànábì ò gbà á láàyè ká fọ́ọ̀sì ọmọ kó kírun ọmọ wa kó kírun lọ́mọ ọdún méje lọ́mọ ọdún mẹ́jọ lọ́mọ ọdún mẹ́sàn-án wọ́n kírun kò kàn wọ́n lọ́mọ ọdún mẹ́sàn-án ni ó ẹ̀jọ̀ sọ́mọ ọdún mẹ́sàn-án wà lẹ́ni tí ò ní kírun lẹ́ni ilẹ̀ tí mo ṣe òṣèlú kírun ọmọ tí kọ́ máa ti mọ ọdún kí náà ọmọ ọdún mẹ́fà ti kírun fún wa méje ti kírun fún wa kánúbì afẹ́ ọmọ ọdún mẹ́fà ọmọ ìfà àwọn ọmọ ọgbà àná gọ̀ bí juṣu lọ ní pírọ̀dù yẹn kò dàbí àwọn ọmọ sí so ànábì fàáṣà ọmọ ọdún mẹ́fà irọ́ ni wọ́n pa mọ́ o kò dàbí ọmọ ọdún mẹ́sàn-án ọmọ 16 years lọ́nà ìfẹ́ Aisha ó dẹ̀ bá lọ́mọ ọdún 19 sórí pọ̀ ọ̀nù yẹn gan ẹ̀ tó bá fẹ́ gẹ̀ẹ́tì yẹn ẹ lọ wo age Aisha tí mo ṣe lórí Jamiu USCAZJAIMU/age Aisha ó fúlù gan ó dà fún alẹ́ pẹ̀ gan ṣe tó ń yan analyse ẹ̀ pé lọ́la àwọn afáyẹn pa mánà bí ìyẹn jẹ́ point clear yẹn point ẹlẹ́ẹ̀kejì òun ní kí wọ́n fi Islam lẹ̀ kí wọ́n pa irọ́ ló wà ń bẹ́ o irọ́ tó jìnà sóòtọ́ ni o wọ́n fi Islam lójú ayé ànábì tí wọ́n kì í pa kó láyà pàánù Quran ayà mẹ́ta ni mamuwa nínú Quran 2:56 ọlọ́run láìkọ̀ọ́ fi dín kò sí jẹ nípa nú ẹ̀sìn there's no compulsion in religion o lè fọ́ọ̀sì wọn ó wá tó àyè kan Allahu Akbar ọlọ́run wá fún mi Suratu Yunus Quran 10:99 ọlọ́run ní tó bá wù mí ní ìbáyé kí o gbáyé jẹ́ mùsùlùmí tó bá wù mí àjẹ́ kó gbáyé jẹ́ mùsùlùmí ọlọ́run ní ṣùgbọ́n ọlọ́run wá ní ìwọ ànábì ṣé o fẹ́ fọ́ọ̀sì wọn ṣẹ̀sìn yìí ni ẹ wọ́n sọ́lọ́n tó ṣe o fẹ́ fọ́ọ̀sì wọn ṣẹ̀sìn yìí ni kí ni tiẹ̀ mẹ́ ó túmọ̀ ní pé a gbọ́dọ̀ fọ́ọ̀sì wọn ṣẹ̀sìn now ká wá parí
àyà yẹn nínú Quran chapter 4 verse 137 lady woman ẹjọ ẹ lọ kà mo fọlọ́n bẹ̀yìn mo fọlọ́dùmarè bẹ̀yìn mo fọlọ́dùmarè tẹ́gbà mo fi bẹ̀yìn ẹgbẹ́ mi ṣe muslim lẹ́dùmarè gbàgbẹ́ mo fọlọ́dùmarè yẹn bẹ̀yìn ẹ bá ṣe àfihàn kó dọ́dọ̀ woman yẹn o mo fọlọ́dùmarè bẹ̀yìn àní ẹ lọ ka Quran chapter 4 verse 137 tó ẹgbẹ́ tó máa fi kí wọ́n pa o Ọlọ́run sọ pé àwọn tó ń gbàgbọ́ tó jẹ́ mùsùlùmí tó ń kú òní ìsìlámù tó ń lọ ṣẹbọ tó tún wá padà wọnú ìsìlámù ṣẹ́kó ti méjì ẹ̀ pé ìtí àdìsí yẹn sọ ní pé má gbé ìsìlámù kí wọ́n pa ẹjọ́ ṣẹ́ ń tá àti pa aṣọ́lẹ̀ padà wọnú ìsìlámù wọn kàn ń dáhùn ṣàlàyé ni o I'm not forcing anybody tẹ́ bá gbọ́yé àdẹ̀bẹ̀dẹ̀ gbọ́yé Ọlọ́run lè yẹn yé so Ọlọ́run ní àwọn tó gbàgbọ́ tó jẹ́ muslim tó má fi islam sílẹ̀ ṣe pé ọ̀nì náà gẹ́gẹ́ bí tó máa táwọn yẹn pariwo táwọn táìsì yẹn pariwo ní pé pa tó má fi sàkàn pa Ọlọ́run náà irọ́ náà pa o tó má fi islam sílẹ̀ tó ń lọ tó bá tún wá padà ṣe wọ́n ti padà wọlé wọ́n ti di muslim padà tó wọ́n ti pa wọ́n gbà tó ń lọ iṣẹ́ wọn padà wá wọ́n tún wá jáde again wọ́n sọ ẹlẹ́ẹ̀kejì ni ẹ o wọ́n tó máa lọ lẹ́ẹ̀mejì mi nífọ̀nà mọ̀ wọ́n mọ́ pípa wọn ò sí lọ́wọ́ wa kó lọ lẹ́ẹ̀mẹjọ kòkan wá kòkan ara máa ń lo àpẹẹrẹ ọmọ wa májà lọ síkírá ní Ìkòròdú májà lọ tán jẹ́ àsúnà Nàìjíríà gbà nígbà fọ́nkẹ́ wọn màmá ṣe Celestia fún 22 years náà fi lọ ká nígbà tán jáde wọ́n ti pa wọ́n ṣọ́ máa padà wá wọ́n padà wá kú sí ní ìsìlámù ni wọ́n ṣàwọ̀ fọ́nkẹ́ fúnra lọ́kọ̀ fún wọn now kò jẹ́ èsì mi ní ṣókí bá tún ní mi àwọn máa fún yín àwọn àlejò